A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ìkọlù wáyé lánàá láàrin iléeṣẹ́ elépo Nigerian National Petroleum Company Limited (NNPCL) àti àwọn alágbàtà epo IPMAN lórí àyọkúrò ìrànwọ́ epo. Èyí ń wáyé bí owó náírà ṣe túbọ̀ ń wálẹ̀ sí i tako owó dọ́là ní gbogbo ẹ̀ka ọjà pàṣípààrọ̀. Ní ọjọ́ Ìṣẹ́gun, owó náírà pajúdé sí N998 per dollar ní ẹ̀ka tìjọba, nígbà tí náírà wọ N1,225 per dollar ní black market. Èyí ló mú kí àwọn ọ̀jọ̀gbọ́n nídìí ọrọ̀ ajé àti alágbàtà epo sọ wípé ìrànwọ́ túbọ̀ ń lọ sókè sí i, ṣùgbọ́n lójú ẹsẹ̀ ni NNPC tako ọ̀rọ̀ yìí. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni ọ̀gá iléeṣẹ́ Financial Derivatives Company Bismarck Rewane ti sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé kì í ṣe wípé wọ́n yọ ìrànwọ́ epo pátápátá, wọ́n kàn ṣe àdínkù rẹ̀ ni. Bákan náà ni alágbàtà epo sọ fún akọ̀ròyìn ní ọjọ́ Àìkú wípé ìrànwọ́ epo túbọ̀ ń lọ sókè sí i látàrí bí iná owó náírà ṣe ń jó àjórẹ̀yìn tako dọ́là pẹ̀lú owó epo rọ̀bì. Ìdí nìyí tí wọ́n fi sọ wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí í ta jálá epo ní 1,200. NNPCL nìkan ni ó ń kó epo wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n sì ń ta jálá epo láàrin N617 sí N660 lórílẹ̀-èdè. Bákan náà, nígbà tí ó ń sọ̀rọ̀, ọ̀gá iléeṣẹ́ Center for the Promotion of Private Enterprise, Dókítà Muda Yusuf sọ wípé lóòótọ́ ìrànwọ́ epo wà, ṣùgbọ́n kò pọ̀ nítorí ìjọba pín nínú rẹ̀ san fún ìdí kan tàbí òmíràn. Ṣùgbọ́n nígbà tí wọ́n kàn sí agbẹnusọ fún NNPCL Olúfẹ́mi Ṣónẹ́yẹ, ó ṣe àpèjúwe ọ̀rọ̀ àwọn alágbàtà epo àti ọ̀jọ̀gbọ́n lórí ọrọ̀ ajé gẹ́gẹ́ bí àròsínú (assumption), bí ó ti tẹnumọ́ wípé ìjọba ti yọ ìrànwọ́ epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ Economic and Financial Crimes Commission (EFCC) ti fi ọwọ́ ṣìkún òfin mú alámòjútó gbogboògbò fún àjọ National Social Investment Program Agency (NSIPA) Halima Shehu lórí ìwádìí N37.1 billion owó jìbìtì tó ń lọ lọ́wọ́ láti Ministry of Humanitarian Affairs, Disaster Management and Social Development lábẹ́ ìṣàkóso mínísítà àná Sadiya Umar Farouk. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ikọ̀ àjọ EFCC ya wọ ọ́fíìsì àjọ NSIPA tí ó wà ní ìlú Àbújá lánàá láàrin aago 9 òwúrọ̀, wọ́n sì wá Shehu lọ sí olú iléeṣẹ́ wọn tí ó wà ní Jabi, ìlú Àbújá. Ohun tí a gbọ́ ni wípé títí di àsìkò ìkóròyìn yìí jọ, ó ṣì wà ní àkàtà àjọ EFCC tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ṣì ń lọ lọ́wọ́. Ọ̀kan lára àwọn ọ̀gá ní àjọ EFCC tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ni ó ṣàlàyé fún akọ̀ròyìn wípé Shehu ni wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú jìbìtì N37.1 billion tí ó wáyé lábẹ́ ìṣàkóso Umar Farouk. Wọ́n ní òun ni ó ń ṣàmójútó owó Conditional Cash Transfer Program lábẹ́ ìṣèjọba ààrẹ àná Muhammadu Buhari. Èyí ló mú Halima Shehu máa káwọ́ pọ̀nyìn rojọ́ lórí owó tí ó ti pàṣẹ rẹ̀ jáde. Bákan náà ni wọ́n ń retí Umar Farouk lónìí fún ìbéèrè àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí bí N37.1 billion ṣe wùyẹ́ fò bí ẹyẹ. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá ni Ààrẹ Bọ́lá Tinubu jáwé gbélé-ẹ̀ fún Halima Shehu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn àgbààgbà láti orígun mẹ́rin ẹkùn 6 orílẹ̀-èdè tí wọ́n pe ara wọn ní Southern and Middle Belt Leaders Forum (SMBLF) ti kọ̀wé ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó tètè wá nǹkan ṣe sí ìṣòfò ẹ̀mí àti dúkìá tó ń lọ lọ́wọ́ ní Middle Belt. Bákan náà ni àwọn àgbààgbà yìí ṣe àpèjúwe ìpànìyàn yìí gẹ́gẹ́ bí ìpèníjà ńlá sí ìlọsíwájú orílẹ̀-èdè. Wọ́n ní ààrẹ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe lórí èyí. Ìgbésẹ̀ yìí wáyé lọ́jọ́ tí àjọ agbẹjọ́rò Nigerian Bar Association (NBA) ké sí ààrẹ kí ó taari àwọn ògbólógbòó ẹ̀ṣọ́ aláàbò Radical Security pẹ̀lú òfin tí yóò gbógun ti ìṣòro ààbò lórílẹ̀-èdè.
Nínú lẹ́tà tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá láti ọ̀dọ̀ àwọn adarí SNBLF ẹkùn gúúsù gúúsù, Olóyè Edwin Clark, Olóyè Ayọ̀ Adébánjọ, adarí Afẹ́nifẹ́re, Olóyè Emmanuel Iwuanyanwu, ààrẹ gbogboògbò fún ọmọ ilẹ̀ Ìgbò lágbàáyé Ohanaeze Ndigbo, Dókítà Pogu Bitrus, ààrẹ Middle Belt Forum àti Sínátọ̀ Emmanuel Igbok Essien, alága gbogboògbò fún Pan-Niger Delta Forum (PANDEF). Lẹ́tà náà kà wípé ìpànìyàn tó ń fojoojúmọ́ wáyé ní ẹkùn gúúsù àti àríwá orílẹ̀-èdè ṣe àfihàn wípé láìsí àní-àní, ìjọba àpapọ̀ àti ẹ̀ṣọ́ aláàbò ti kùnà nínú ojúṣe wọn àti pèsè ààbò tí ó ṣe wípé òun ni ó ṣe pàtàkì jùlọ nínú ojúṣe wọn sí ìgbáyégbádùn ọmọ orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé òfin orílẹ̀-èdè fún ọdún 1999, wọ́n ní ààrẹ àná mọ̀ọ́mọ̀ káwọ́ lẹ́rán máa wòran pẹ̀lú èròńgbà wípé ṣebí ẹ̀yà àti ẹ̀sìn kan náà ni wọ́n, kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa pa ara wọn. Èyí ló mú àjọ SNBLF ké sí ààrẹ láti tètè jí sí ojúṣe rẹ̀ láti pèsè ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá, pàápàá jùlọ ní ẹkùn gúúsù àti àríwá, bí wọ́n ti fi ìbánukẹ́dùn ránṣẹ́ sí àwọn ẹbí tí ó fara kááṣá nínú ìkọlù tí ó wáyé ní ìpínlẹ̀ Plateau. Bákan náà ni wọ́n gbóríyìn fún àjọ United Nations, Amnesty International, Pope àti gbogbo agbègbè lágbàáyé fún bí wọ́n ṣe bu ẹnu àtẹ́ lu ìpànìyàn tí ó wáyé ní ìpínlẹ̀ Plateau. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Awuyewuye túbọ̀ ń wáyé lórí ìfìdímúlẹ̀ òfin ìlàjì owó ọkọ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún àwọn arìnrìn-àjò lọlé ọdún, bí ọ̀kan lára àjọ onímọ́tò Road Transport Employers Association of Nigeria (RTAN) ti sọ wípé ìjọba kò ké sí wọn láti bá wọn kópa nínú ìgbésẹ̀ yìí. Èyí ń wáyé bí àwọn arìnrìn-àjò kan ṣe ń rò ó bóyá òfin yìí ṣiṣẹ́ ní ìlú Àbújá nítorí ìrírí wọn lòdì séyìí pátápátá. 20 oṣù Kejìlá ọdún 2023 ni Ààrẹ Bọ́lá Tinubu kéde àdínkù owó ọkọ̀ sí ìlàjì bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù Kejìlá ọdún 2023 títí di ọjọ́ 4 oṣù Kínní ọdún 2024 pẹ̀lú ọkọ̀ ojú irin ọ̀fẹ́ káàkiri orílẹ̀-èdè. Mínísítà fún ohun àmúṣọrọ̀ Délé Aláké tí ó ṣaṣojú ààrẹ sọ nínú ìkéde wípé èyí jẹ́ lára ìgbésẹ̀ láti mú ìrọ̀rùn bá ọmọ orílẹ̀-èdè pàápàá jùlọ lásìkò pọ̀pọ̀ṣìnṣìn ọdún Kérésì àti ọdún tuntun. Lára àwọn ojúnà tí àǹfààní yìí ti wúlò láti rí Àbújá, Èkó, Kánò, Kaduna, Enugu, Port Harcourt, Owerri, Ìbàdàn, Àkúrẹ́, Màdúgùrí, Sókótó àti àwọn gbòógì ojúnà ìpínlẹ̀ mìíràn. Aláké tí ó jẹ́ alága ìgbìmọ̀ tó ń bójútó ètò ìrànwọ́ owó fún ìrìnnà òpin ọdún fún ààrẹ sọ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ní ọjọ́ Ajé wípé ó lé ní 160,000 arìnrìn-àjò tí ó ti jẹ àǹfààní tí yóò wá sópin lọ́la. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Aláké, ìgbésẹ̀ yìí jẹ́ èyí tí àwọn ṣe àṣeyọrí lé lórí pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ reluwé NRC àti àjọ ọlọ́kọ̀ èrò ABON. Ó ní inú àwọn dùn láti kéde wípé àwọn ṣe àṣeyọrí pẹ̀lú èrò 160,000 tí ó jẹ àǹfààní yìí káàkiri orílẹ̀-èdè. Àlàkalẹ̀ ìgbésẹ̀ yìí ṣe àfihàn wípé ọkọ̀ ojú irin kó èrò 71,000 nígbà tí ọkọ̀ ojú ọ̀nà kó 77,122. Ṣùgbọ́n bí ìgbésẹ̀ yìí ṣe ń kásẹ̀ ńlẹ̀ ni ẹgbẹ́ onímọ́tò RTAN tí ó yẹ kí ó jẹ́ gbòógì nínú àwọn tí wọ́n jọ gbé ìgbésẹ̀ yìí sẹ́ wípé àwọn kò lọ́wọ́ nínú rẹ̀. Akọ̀wé àgbà fún RTAN Yusuf Ibrahim nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ sọ wípé ìjọba àpapọ̀ kò ké sí wọn láti bá wọn dá sí i. Ó ní lẹ́yìn ìpàdé àkọ́kọ́ tí àwọn ti ní pẹ̀lú ìjọba àpapọ̀, wọn ò ké sí wọn mọ́, bẹ́ẹ̀ ni wọn ò jọ bu ọwọ́ lu ìwé àdéhùn kankan. Ó ní àwọn làwọn kọ́kọ́ dá a lábàá tí àwọn sì pèsè ojútùú sí bí wọ́n ṣe máa ṣe àkọọ́lẹ̀ rẹ̀. Lẹ́yìn èyí ni àwọn kò gbọ́ nǹkan kan mọ́. Lára àwọn èrò ọkọ̀ tí wọ́n bá akọ̀ròyìn sọ̀rọ̀ sọ wípé àwọn kò jẹ nínú àǹfààní ẹ̀dínwó ọkọ̀ láti ọ̀dọ̀ ìjọba. Ó ní lẹ́yìn tí òun san owó èrò, òun tún san owó ẹrù lọ́tọ̀.
ó ní òun san ₦40,000 fún ọkọ̀ tí owó rẹ̀ kò ju ₦8,000 lọ tẹ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni a gbọ́ wípé àwọn adigunjalè gbìnàyá ní gbajúgbajà ọjà ìgbàlódé Abdullahi Supermarket tí ó wà ní One Man Village nítòsí Mararaba, ìpínlẹ̀ Nasarawa, tí wọ́n sì ṣekú pa oníbàárà 4, lára wọn ni òṣìṣẹ́ ilé-ìfowópamọ́ àgbà CBN. Òṣìṣẹ́ CBN tí wọ́n ṣe ìdánimọ̀ rẹ̀ látara káàdì ìdánimọ̀ (identity card) sí Daniel Adéfẹ́mi Okunade ni wọ́n yìnbọn fún lórí tí ó sì kú lójú ẹsẹ̀. Àwọn 3 yòókù tí wọ́n ṣekú pa ní ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ wọn títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ sọ wípé àwọn adigunjalè yìí kò lò ju ìṣẹ́jú 2 lọ níbi tí òṣìṣẹ́ CBN tí wọ́n ní ó tún jẹ́ ọ̀gá akọrin ní ilé ìjọsìn Christ Apostolic Church (CAC) ti di olóògbé. Wọ́n ní ó sáré yà láti ra búrẹ́dì fún ìdílé rẹ̀ nínú ilé ìtajà yìí ni àwọn adigunjalè fi ráàyè ṣe ọṣẹ́ burúkú wọn. Àwọn adigunjalè yìí kò fi ọwọ́ kan ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Venza tí ó wà kalẹ̀ sí ìta. Okunade ni a gbọ́ wípé ó ń padà bọ̀ láti ibi iṣẹ́ kí ó tó ṣàgbákò àwọn afurasí adigunjalè. Bẹ́ẹ̀ làwọn èèyàn ya wọ ilé ìtajà yìí láti ṣe ìdánimọ̀ àwọn 3 tó kù tí adigunjalè dẹ̀mí wọn légbodò. Lẹ́yìn èyí ni ikọ̀ ọlọ́pàá láti ẹ̀ka New Yanyan kó àwọn òkú wọn lọ sí ibi ìgbókùúsí ní Mararaba. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá kò tíì sọ ohunkóhun lé e lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.